ẹ̀yin ènìyàn wa situation report Ọ̀ṣun lápadà wa o Ọ̀ṣun láìwá o ẹ wo rògbòdìyàn ti bẹ́ sílẹ̀ ní ìlú Èjìgbò ní àwọn ọ̀dọ́ ni wọ́n bá yọ igi àwọn ọ̀dọ́ àwọn jàǹdùkú lẹ́yìn olóṣèlú ni wọ́n bá di láàrin àwọn àti ọlọ́pàá ni wọ́n ń léra wọn ẹ wo àwọn àgbàlagbà lọ́kùnrin lóbìnrin lórúkálukú bá ń sá ló bá di kíjo bóòlè lọ yàhún mi ni àgbà tó ò bá ti lè kẹrùn sọ̀rọ̀ ó máa padà kẹtàn sáré ni òun lọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí ṣe bí a sọ fún yín wípé ọ̀rọ̀ ìlú yìí ti kọjá ọ̀rọ̀ ìbò dídì sẹ́ẹ̀ ó ti kọjá ìbò dídì ẹ wo gbogbo ẹ̀ la máa fi hàn wá lóṣogbo ẹ̀ràn ìyá wọn lóṣogbo àwọn ìyá Òṣogbo ẹ wo ìyá yìí ó ń sọ ní poly unit wípé tó o bá ti dìbò fún Ambode má wálé o wọ ẹnu ọ̀nà yẹn òun ti dẹ àwọn tó máa ṣe kinní yẹn fún ẹ lẹ́nu ọ̀nà ńbẹ̀ yẹn o ò ní kọjá lẹ́nu ọ̀nà tó o bá ti lè dìbò fún Ambode ní poly unit níyà yìí ti ń sọ ẹ wo amúwá fún wa dáhùn sí Francis tó bá jẹ́ pé ìlú tó dáa ni kò yẹ kó wà ní poly unit ó yẹ kó wà ní àhámọ́ àwọn ọlọ́pàá ni ó ti ń sọ fún àwọn èèyàn ní poly unit wípé ẹ mọ́nítọ̀ wọn dáadáa ó ní kí wọ́n mọ́nítọ̀ gbogbo àwọn tó wà ńbẹ̀ ẹni tó ò bá ti dìbò fún Ambode ńbẹ̀ bóyá lóru mọ́jú ni wọ́n máa ṣe kinní yẹn fún ó ti wá dogun báyìí wàhálà ti padà wá wọ́n ti sọ Ọ̀ṣun di war zone gidi jẹ́ ká máa mú wá fún wa bó ṣe ń lọ bó ṣe ń ṣẹlẹ̀ àwọn kan náà wọ́n gba owó wọ́n ní àti owó àti káàdì eléyìí tí wọ́n fi ra ìbò gbogbo ẹ̀ làwọn ti gbà Èjìgbò náà nìyẹn náà ti ṣẹlẹ̀ àwọn ará Èjìgbò àwọn ọ̀dọ́ tó wà ní Èjìgbò yẹn wọ́n ta tán gidi ni àti jàǹdùkú àti ọ̀dọ́ gidi àti àwọn tí wọ́n dúró tán gbogbo wọn ṣà ń kó fúnra wọn àti sọ tẹ́lẹ̀ wípé ọ̀rọ̀ ìlú yìí ó ti kọjá ìbò ẹ jẹ́ ká máa gbọ́ ó yá. Retreat. Ó bẹ́ẹ̀ náà ọlọ́pàá kẹ̀. Driver, where's that girl? Go. Call your men. Wọ́n ti ń bọ̀ bẹ́ẹ̀. ṣé bá wa rí ẹ wo ìyá yìí ní Òṣogbo ló ti ń sọ wípé tó o bá ti dìbò ní poly unit tọ́lọ́pàá dẹ̀ wà ń bẹ̀ tó o bá dìbò fún Ambode wo ẹni ọ̀nà ń bẹ̀ yẹn o ò lè kọjá níbẹ̀ wàhálà dé ẹ bá wa gbọ́rọ̀ lẹ́nu. bọ́ ọ bá dìbò tí ìsàmbọ̀ ò lè lọ ọdẹ bí mo ti fẹ̀yàn rẹ̀ lọ dìbò wọn bá ti fà ń bọ̀. ẹ wo ẹ̀yin ènìyàn wa ṣe bá wa gbọ́ tó bá yá wá ní ìlú òdà wọ́n ní wọn ò ṣe dáadáa ṣe rí pé ará ìlú gọgọgọ fúnra wọn ni ọ̀tá ara wọn báyìí àwọn gan ni ọ̀tá ara wọn irú àwọn ìyá wọ̀nyí báyìí bí wọ́n bá pe rálì wípé ó yá o ká dá dúró o ká gbára wa o orílẹ̀-èdè wa o ò ní rí wọn ń ta àwọn ni wọ́n ń ṣe fùnkọ́rọ́ àwọn ni wọ́n ń bẹ́ síwájú tí wọ́n fẹ̀yìn gba ọta fólóṣèlú ṣe rí wọn tó bá wáyá wọ́n ní wọn ò ṣe dáadáa wọ́n ní ìlú òdà ṣe rí pé wọ́n bẹ̀rẹ̀ sí ń dúnkokò mọ́ra wọn ní ìdí ìbò níbi tí wọ́n ti ń dìbò ẹ wo àwọn ọ̀dọ́ Èjìgbò tí wọ́n gba owó àti káàdì tí wọ́n fẹ́ pín tí wọ́n fẹ́ lọ ra ìbò ní poly unit wọ́n ti gbà lọ́wọ́ wọn ní àwọn APC fẹ́ ra ìbò àti APC àti àkọọ́dù gbogbo wọn pátápátá kò sí ètò òní sọ́wọ́ nínú wọn
owó àti táàgì tẹ pé ní ọjọ́ kọ́lẹ̀ ní ọba lórí ẹ̀yìn táàgì tẹ pé ní ọjọ́ kọ́lẹ̀ nìyẹn. owó wọn ní ibi sẹ́mù. ẹ dúró kárí yín dáadáa. ilé ìbòlójú mo lọ. àwọn fún wọn ní kọ́mọ jáde wọ́n yí ìbá jáde wọ́n yí ìyè. lọ́dọ̀ mi ò yí ìbá tó sùn. ẹni owó wọn jàmbá wọn ní unisẹ́mù. ó fọ nìyẹn máa bọ̀ ó pa ní. unisẹ́mù wọ́n fọ́. ọdún wọn ta lọ gbé lọ́wọ́ wọ́n jẹ́ pé bọ́ọ̀lù akẹ́bọ̀ wọn lọ́wọ́ ìwé tó fi gbé ní. tẹlifóònù nọ́mbà ogun máa bọ̀ ayá wọn. ẹ wò wé ẹ jẹ́ wọ́n bọ̀ lọ sọ ìdí sẹ́wù. àwọn pépà yìí àwọn orúkọ. ó kọ́ wọ̀ bẹ́ẹ̀. àwọn tí wọ́n ń lọ́wọ́ sílẹ̀ ní owó gbogbo owó ìrọ̀bẹ ní. àwọn lórí ìgbà ń bí kọ́tẹ́lẹ̀. ṣé wọ́n ti ń pè é ká ó ti bẹ̀. ó ti bẹ̀ That's the pass. This way. Pass. This way. ẹ̀yin yìí wọ́n ṣe bá wa rí wọn bẹ́ẹ̀ yẹn bàbá Fádáhùnsí Francis wọ́n náà làwọn ní ilẹ̀ Ìjẹ̀ṣà ẹ mọ́nítọ̀ wọn ó ti ń sọ yàtọ̀ sí adúrú ọ̀rọ̀ bàǹtàbàǹtà tí bàbá yẹn sọ sílẹ̀ ní about 5 days ago wíkẹ́ kí wọ́n pa ẹni tí ò bá ṣe APC lọ́jọ́ ìdìbò lẹ́ni ọjọ́ 15 oṣù kẹjọ 2026 tí wọ́n ti wà ní polling unit wọ́n ní ẹ máa mọ́ wọ́n ń sọ fún àwọn ọlọ́pàá àti àwọn party agent tó wà bẹ́ẹ̀ wípé ẹ máa mọ́nítọ̀ wọn wọ́n ní ẹni tó ò bá ti dìbò fún à ń bọ̀ níbí àti ìmọ̀ nǹkan tí wọ́n padà ṣe fẹ́ nìyẹn báyìí. ẹ máa wo ibi tí kálukú bá tẹ̀. lórí oko. níṣẹ́ bẹ́ẹ̀ nìkan sọ pé ẹ wo òṣèlú tí kálukú bá tẹ̀. ẹ tó bá ti tẹ nǹkan tí ó yẹ kó tẹ̀ ní lásán kì í sọ fún mi. lórí oko ìgbàwó wà lórí ẹ̀ wà lórí ẹ̀ yìí ẹ̀yẹ mọ́ wà lórí ẹ̀. ṣé bá wá rí wọn bẹ́yẹn o àwọn adarí leléyìí o ara àwọn tó ń ṣojú ará ìlú ní National Assembly òun lẹ̀ ń wò yẹn o àwa ní ìlú ò dá báwo ni ìlú ṣe fẹ́ dá ẹgbẹ́ iye ènìyàn wa ṣé bí wọ́n ṣe ń ṣe iná ni wọ́n ṣe fẹ́ tò ìlú tí ìlú fẹ́ dá democracy ẹ wo bí wọ́n ṣe ń dìbò London democracy o ṣe ni pé wàhálà ti padà wá àwọn bó ṣe ń lọ lẹ́kùnrẹ́rẹ́ ní polling unit kankan ní ìjọba ìbílẹ̀ kankan òun ni wọ̀nyí ẹ bá wa wò ẹyẹ ènìyàn wa. orúkọ yín mà. orúkọ mi la dé ọ̀pọ̀ látàdé ó jẹ́ ká kọ́ọ̀dù òdìbò láàrin yóò sọ́ọ̀rì. ewu dání ń gbẹ́rẹ́ mẹ́rin náà. ó jẹ́ ká kọ́ọ̀dù àti òdìbò rárá ní wọ́ọ̀dún yunifásitì. àjẹpẹ́ wọ́n ní ìbò olójú kan làwọn bá dìbò APC nìkan lọ́gbọ̀dọ̀ ń bọ̀ nìkan lọ́gbọ̀dọ̀ máa dìbò lórí sí àwọn ọ̀fẹ́ bẹ́ẹ̀. kátó lè jẹ́rìí sí nǹkan tẹ́ sọ yìí. àwọn èèyàn lè jẹ́rìí sí. ẹ bá ti máa ń ṣẹlẹ̀ ká. tí wọ́n bá bá àpò tí àkọ́ọ̀dù nínú ìbò kẹ́mọ̀kẹ́ láìsí máa ń ṣe irọ́ pátá everybody ló dìbò. àǹtí ọmọ ọ̀kadà kàbò ẹ máa rí pé àkọ́ọ̀dù pọ̀ so láìsí máa ń ṣe ìbò ń lọ wọ́ọ́rọ́wọ́ ní àtìlẹ́wọ́ tìrìtìrì àní pọ́blẹ́mù kankan. Adébí ní àárọ̀ àwọn pátì méjì ló active dáadáa níbi bí pátì àkọ́kọ́ ó ní kí pátì kejì pé wọn ò lè rọ̀fẹ́ láti dìbò wọ́n dẹ̀ ná pátì agency pátì kejì yẹn wọ́n ná gan-an wọ́n kọ́ àwọn fòkúta mọ́ lórí ó wá lọ sí wọ́ọ̀dù ìgbà tó wá dé wọ́ọ̀dù wọ́n ní káwọn wá pọ̀ ọlọ́pàá àwọn ọlọ́pàá wá tẹ̀lé pátì kejì yẹn wọ́n tẹ̀lé wá ìgbà táwọn ọlọ́pàá tó tẹ̀lé wá wọ́n wá lọ sọ́dọ̀ àwọn pátì àkọ́kọ́ ni wọ́n lọ bá wọn nílé láàfin wọn wọ́n wá sẹ́tù ẹ̀ ìgbà tó wá sẹ́tù ẹ̀ tán wọ́n wá ẹ̀ṣẹ̀ wá ní pé kí pátì kejì yẹn ká ẹ̀ṣẹ̀ wá máa dìbò bọ̀ láti bàtà tí wá bẹ̀rẹ̀ bù báyìí nìsín pátì àkọ́kọ́ tó ná yẹn yẹn àwọn náà fi síwájú àwọn náà ń dìbò lọ́wọ́lọ́wọ́ báyìí látàárọ̀ pátì APC ni àwọn náà ń dìbò báyìí gbogbo ọmọ ẹgbẹ́ àkọ́dù tó fẹ́ dìbò ẹ̀yìn náà fi sí àwọn ọlọ́pàá yẹn wọ́n dẹ̀ ń ṣiṣẹ́. àtidé àwọn bọ́ọ̀lùkù tó fẹ́ tọ́ sóde. àtidé ẹ̀yìn gẹ́gẹ́ di gẹ́gẹ́ àtidé ẹ̀yìn gẹ́gẹ́ di gẹ́gẹ́ àtidé ẹ̀yìn gẹ́gẹ́ di bọ́ọ̀lùkù tó fẹ́ tọ́ sóde. àtidé àtidé àwọn bọ́ọ̀lùkù tó fẹ́ tọ́ sóde.
Let her express herself anyhow she wanted. Where go? Wọ́n dẹ̀ ní pé káwá gba òun and I said okay. PO wa náà ní pé kó wá lọ gbà. And our PO is working at the moment. PO said I should follow them and I go. Who dey tẹ̀lé wọn? Wọ́n ṣe fún mi lówó yẹn. Please I have to put a God to prayer. Wọ́n mi wọ́n wà fún wa lówó ìkọ̀kọ̀ báyìí. This is my duty. Ká má gba òpin ìkọ̀kọ̀. Mo ní láti máa gbówó yẹn bọ̀ láti bẹ̀ yẹn. Mi kò mọ̀ bóyá anybody ń trace mi. Mo ní láti máa gbé bọ̀ láti bẹ̀ yẹn. Transparency mi ìgbé pamọ́. Igbó wà mẹ́ mi jù síbẹ̀. I should come and display it here. Immediately the man gave me the money. I was okay. Confront the man. I was telling him me allow me conduct kankan níbi election yìí. If it's because of anything bóyá kí n bá yín ṣe ní tilẹ̀ ṣe fún mi. Mo dẹ̀ ní pé mi allow anything. Listen, sister, auntie. Hello. She don't have to. Today, nobody has any right to say the job I am doing here. Okay. ṣe rí pé ọ̀rọ̀ ìbò dídì nínú ìlú ti wá dogun bó lè dogun bó dogun bó lè dìjà bó dìjà ni wọ́n ti sọ́dà báyìí. Wọ́n dẹ̀ ní pé wọ́n fẹ́ tú ìlú ṣe. Ṣe rí pé ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá àwọn ọ̀dọ́ a ní ọ̀dọ́ ló ní ìlú. Ṣe rí pé àwọn ọ̀dọ́ kan ni wọ́n kó oríṣiríṣi sí lọ́wọ́ tí wọ́n ń da ìlú rú yìí. Wọn ò dẹ̀ ronú ara wọn. Má ṣe o Yorùbá jí máa sùn. Ṣe bẹ́ẹ̀ rí àwọn aláàfáà yẹn náà bóyá wọ́n ti promise wọn ní nǹkan kan torí gbogbo wọn báyìí ibì kan olúkálùkù wọn kọrí sí. Adẹ̀ ti sọ tipẹ́tipẹ́ pé ẹ jẹ́ kí gbogbo wa kẹnu wa ó kò ká fìmọ̀ ṣọ̀kan. Àwọn tẹ́ ń tẹ̀lé yìí tẹ́ ẹ torí wọn tẹ́ ẹ ń para yín tó bá débẹ̀ tán wọn ò rántí anybody yín o. Lẹ́yìn èní ẹni tó bá fẹ́ wọlé tó bá ti lè wọlé ó parí. 5,000 2,000 tí wọ́n ti ń pín fún yín yẹn ó ti tán nìyẹn. Ó ti di in the next 4 years Yorùbá ọ̀dọ́ Yorùbá jí máa sùn. Ẹyẹ ènìyàn wa a ní ká sáré gbé wa débẹ̀ ká fi bí gbogbo kan ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ lọ́ṣùn ká fi hàn wá ni. Ẹ bá wa subscribe sórí YouTube channel wa. Èmi náà lọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àbúrò yín Àṣàkẹ́ TV show. Ẹ máa bá wa pín ètò wa. Kí ló ń tẹ́ bá wa rí sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí? Ṣé ká máa rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán yìí wípé ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí o ní ilẹ̀ Yorùbá yìí o pẹ̀lú ọwọ́ tí wọ́n fi mú ọ̀rọ̀ ìbò yìí o ọjọ́ wo ni ìlú fẹ́ dá tí wọ́n bá ń tẹ̀síwájú báyìí? Ọjọ́ wo ní ìlú fẹ́ dá? Jẹ́ ká rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán wa. A ní dààmú. A máa mú wá bó bá ṣe ń lọ.